yẹn but ojú ọmọ yìí mo kò dẹ̀ ṣe pé ojú rẹ̀ tún wá lè ju ojú rẹ̀ tún dẹ̀ bó ló ṣe wá ṣe ojú rẹ̀ tutù àbí òun rèé ẹ gbọ́ ẹ farabalẹ̀ ẹ ṣáà gbọ́ dáadáa àní ṣì mọ bí. Ridwan Adéwálé ọmọ ìlú wo ni ẹ. Ìbàdàn. apá àgbọn Ìbàdàn. Ìyànà church. Ìyànà church. Ṣé generator rìdíà. Generator o ṣe freedom. Ìwọ ti mọṣẹ́ yẹn dáadáa. Now ìta ló mú mi wá sí Ọ̀ṣọ́kù. Láti ẹ̀ ló lọ wá mú ẹ nígbàdàn wá sí Ọ̀ṣọ́kù. Ọmọ ọdún mélòó ni ẹ? 20 years old ni ẹ. Bàbá ló wá mú ẹ mọ́mí ẹ ń kọ́ wọ́n wà pẹ̀lú bàbá rí. Ẹjọ́ ń gbé ni. Ìwọ tọmọ ọdún mélòó báyìí? But dáàdì gan bàbá ọmọdé ònà bàbá 75. Iṣẹ́ wo ni wọ́n ń ṣe? Iṣẹ́ àgbẹ̀ ni wọ́n ń ṣe. Ridwan àbí? Now ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ Ridwan tó fi pa dáàdì ẹ̀ bàbá 75 years tí ó pa wọ́n tí ó fá gbogbo nǹkan ọmọkùnrin wọn tó yọ tó fá láti lọ fi ṣe oògùn owó. Ta ló tọ́ ẹ sọ́nà pé tí wọ́n bá pa àgbàlagbà pàápàá bàbá èèyàn tí wọ́n bá fá nǹkan ọmọkùnrin tí wọ́n bá fá òkú àtẹ̀pọ̀n ẹ̀ pé yóò padà di owó? Ta ló sọ fún ẹ? Babaláwo ló sọ fún ẹ? Níbo ló wà? Ṣògùn lálùpọ̀ ló tún wà nìbàdàn. Kí ló ní kò yọ lára dáàdì ẹ̀ tó bá ti pa wọ́n? Ẹkùn àti okó wọn àti ẹkùn wọn ló ní kò yọ tó bá ti lè pa wọ́n tó bá fa ọgbẹ́ wá yóò wà di owó. Báwo ló ṣe apá dáàdì ẹ̀? Ṣé wọ́n sùn kó tó pa wọ́n ni? Wọ́n sùn. Orí òkun wo ló fi pa wọ́n? Òun ló lọ́pọ̀. Bàbá ò já wọn pariwo wà tó fẹ́ tó pa wọ́n ni. Bàbá ìyá òkè àgbà ti dé 75 years àbí? So ìgbà tó ń pa bàbá yẹn bó ni àwọn mọ́mí ẹ wà bó ni àwọn àbúrò ẹ wà? Àwọn òsínlé tí wọ́n lọ sí ọkọ̀. Mọ́mí ẹ ò sílé? Àbúrò ẹ ń kọ́? Àwọn àbúrò mi ò sílé, àbúrò mi obìnrin kékeré ló wà ní. Yóò tọ́ ọdún mélòó? Àbúrò tó kékeré ló wà ní 10 sílẹ̀ years. Owó ti tají ìgbà tó ń pa bàbá? Tají ó sùn ní yàrá gómìnà tí ó sùn? Bẹ́ẹ̀ni, ó sùn ní yàrá gómìnà. Kí ló wá fi yọ ọkọ bàbá tó fi? Ọ̀bẹ ló fi. Kí ló wá fi yọ ọkọ bàbá? Ọ̀bẹ tó fi yọ tọ̀ ó wá yọ ó wá gbé lọ fún babaláwo àbí? Bẹ́ẹ̀ni. Níbo? Mi ti gbé lọ sí ọ̀rọ̀ fún babaláwo. Mi ti gbé àṣírí tún babaláwo tí wàá mú. Bọ̀ tó ń sọ wípé ẹnìkan gbé ọṣẹ fún ẹ pé ẹni tó gbé kó lọ pé wọ́n gbé ọṣẹ fún ẹ wípé o rí àwọn owó kan 50,000 100,000 àbí kankan pé o rí owó yẹn wá pọ̀ tó wẹ ọṣẹ. Báwo ni ẹ ti jẹ́? Ọṣẹ ọ̀tọ̀ ni tí mo sọ. Ọṣẹ ìwo nìyẹn? Ọṣẹ owó náà sọ. Ṣé o ti pààyàn kan tẹ́lẹ̀ kó tó ti kó pa bàbá ni? Ọṣẹ owó náà ni ò pa ni. Kí lẹ fi ṣe yẹn? Mi ò mọ nǹkan tí wọ́n fi pẹ̀lú rẹ̀. Ta ló bẹ̀rẹ̀ ṣe ọṣẹ yẹn? Bàbá yẹn náà ni ní Lálùpọ̀. Apá àwọn Lálùpọ̀ wà? Ní àkọjá olóyè tí mo sọ síwájú bẹ́ẹ̀ Lálùpọ̀ wà. Àwọn okó àti ẹpọ̀n bàbá tó wá fáwọn ló wá fìyẹn sí. Ìgbà tí iṣẹ́ já gbé lọ́mọ ní àwọn fíjì iṣẹ́ já. Ta ló sin òkú bàbá? Fíjì bá mú mi
ta ló sì òkú bàbá àwọn mọ̀lẹ́bí àwọn náà sìnkú bàbá ṣé ìgbà tí wọ́n sin bàbá wọn ò rí pé wọ́n ti fọ́ òkú àtẹ̀kùn wọn lọ níbi lára wọn ni wọ́n padà mọ̀ náà ni wọ́n padà mọ̀ pé olùpa wọn wọ́n padà mọ̀ náà ni wọ́n wá fi yẹn bọ̀ láṣìírí àbí kó tó di pé àṣírí wá tú lẹ́yìn ọ̀rẹ́ yìí so o ti ń pa àwọn ìtẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ ni o pa àwọn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí náà kí ló fẹ́ láti lọ wọ ọmọ Nàìjíríà àtọ̀dọ̀ ìjọba báyìí kí ni ìgbà tó fẹ́ báyìí sọ̀rọ̀ sókè. nǹkan tí mo fẹ́ láti ọ̀dọ̀ ọmọ Nàìjíríà àtijọba wọ́n ṣe fẹ́ láti ọ̀dọ̀ gbogbo eléyìí tí mo ṣe yìí àṣìṣe ni mi ò lè ṣe bẹ́ẹ̀ mọ́ gbogbo eléyìí ràn mí lọ́wọ́ àṣìṣe ni mi ò lè ṣe bá rí iṣẹ́ tí mo lè ṣe náà nínú ìlú máa ṣe bá rí iṣẹ́ kébì náà ṣe nínú ìlú láṣẹ ìlú láyé ara láti rí ó ṣe pé tọ́ bá rẹ̀ lọ báyìí tó ò ní pààyàn lówó ìṣọ́ tó wáyé mọ́ tó wáyé mọ́ tó ṣe bẹ́ẹ̀ tó bá rán mi láyé wọ́n tó wáyé mọ́. fẹ́ràn rẹ̀ lọ kí wọ́n fi ẹ́ sílẹ̀ tó bá ní owó ìran tẹ́lẹ̀ kí ló yẹ fowó yẹn ṣe gbé gbọ́ bùkátà wa gbé bùkátà jíjẹ àti business dáhùn sí jíjẹ àti business dáhùn sí. tọ́ Agbọ́ládé Olúwaṣeun Olóbùrò of Africa arákùnrin Ridwan tí ó mú bàbá tó bí lọ́mọ bàbá ẹni ọdún márùndínlọ́gọ́rin 75 years ní àdúgbò kan tó ń pè ní Ọ̀ṣọ́kó ní memorial kìnìún kan school wọlá fada àbí ó kọ bàbá rẹ̀ memorial kìnìún kan school àgbà tí ò kẹ́ ń sọ̀rọ̀ yóò kẹtàn sáré bóyá bàbá sì ti bóyá ó ti ń bá a sọ tẹ́lẹ̀ o pé wo ọmọ ẹ̀ mọ́ pa mí bó bá dọmọ ẹ̀ mọ́ para rẹ̀ kì í sọ ọmọ ẹ̀ mọ́ para rẹ̀ mọ́ o ọmọ ti pa bàbá ẹ̀. òun ló mọ̀ kí wọ́n lóhùn nìkan. káì ǹjẹ́ kí ló fowó ṣe tó bá ṣe ẹ̀ lówó ń tán. yóò ṣe business. ó là ń fi gbọ́ bùkátà. bùkátà ta ni. bùkátà ọmọ tí o ti níyàwó tí o ti fẹ́ tí o ti bímọ. 20 year old a lọ jà tá a bá padà dé a sọ̀rọ̀ nípa ti baba custom tó sọ̀rọ̀